ti ní bàbá sọ́lá yìí kábíyèsí aláàfin ti pè ní pé ààrẹ kí la máa ṣe sórí ọ̀rọ̀ àwọn Yorùbá tó gba Kwara ẹ̀. mo ti try gbogbo effort mi o láti kọ́ mi o ìwọ́n wọn àná o gbanọ́gbà gọ́ọ̀nà kò fún kábíyèsí aláàfin kábíyèsí aláàfin náà wà gbé gọ́ọ̀nà wọ́n dẹ̀ ti gbé gọ́ọ̀nà ọlọ́run appreciate ẹ̀ tòun pé kò tàwọn ní ààrẹ kọ́wọ́ àwọn army ní second mechanized division nìbàdàn wà tí operation yìí kí lẹ́tí fẹ́ why should just go to social media to discredit people oníkan náà wọ́n ti gbàgbé sí ìlú kan tó máa ń kó olúwo náà tó sọ nínú ẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀ aṣàkóso délé o. èmi ò dé bí táyé àwọn tó bí táyé tẹ́lẹ̀ mélòó ni òbí wọn lè mọ́. ọ̀ṣọ́ba o ọba jagunjagun lèmi o ṣé ọ̀ṣọ́ba ìlú o. ìkọ́nú àwọn ọba àkọ́kọ́ ìdí ní Kwara àwọn náà ti lọ bá president o. ọ̀rọ̀ lẹ́gbẹ́ gbọ́ yìí ìkọ́nú àwọn ọba ló pè mí pé àwọn ọlọ́ba Kwara ti lọ bá president pé àwọn dábàá ẹnìkan tó lè pàwọn ní àjọ lè dábàá fún. Ní ìwọ̀n náà kúrúbà àwọn lè bá gómìnà tọ́ gómìnà ní àwọn ọlọ́ba president. Tàlẹ́fẹ́ tàlẹ́ lórí tàlẹ́fẹ́ sọ̀rọ̀ lé. Àwọn ọ́fíìsì kẹ́rí lọ́jọ́ kò lè rí o. Àwọn kan wà tí ò wá ní ìdẹ́gbẹ́ jagunjagun ni wọ́n o. Kọ̀ǹfàmù ni. Àmọ́ fìbọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ alágbára òṣèlú wọ́n wò wá bí ọ̀tá àkòrí ìkọ̀tà ní lọ́wọ́. Ẹnìkan wá bẹ̀rẹ̀ ní àfà Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn ní ìtẹ̀mọ̀ kan tó ń ṣe. Wọ́n ń jà wá lóko ní Kwara. Kò wá lọ sógun ó kàn lóko ọba dáadáa kiri. Èmi Kwara tẹ wàyé náà lábẹ́ tẹ gbọ́dọ̀kọ ẹrú tẹ pàtàkì àgbáyé lóko ẹrú. Àti Kwara tó ní sọ̀rọ̀ yẹn gan fún àdìgbọ́ ló ń kọ̀ọ̀kúrò yìí ni. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ gbàgbà wà láyè ká yọ ipò lóko ẹrú wákàtí lápẹ́. Nuisance. Ọmọ àlè. Èmi àti ṣíọ́mà ni bàbá gbàgbé ìfẹ́ lọ́dún pàkiri bẹ̀rẹ̀. Tọ̀sọ́tò kú lè ní àti ṣíọ́mà yẹn sọ̀rọ̀. Mo lè sọ fún ṣíọ́mà yẹn mo ní ṣé ká wá káwá ṣe é ti fi bẹ́ẹ̀ ká lọ bọ̀ kí n ti yẹn. Ẹ̀yin bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́rọ̀ kẹ́ gbọ́ báyìí. Honorable Femi is still the chairman of the local government. Mo ní get approval from the government, let us come in. Báà ní ìgbọ̀n tó mọ àní ìbílẹ̀ ìwọ̀n lọ. Kọ̀ǹfàmù ni. Ṣùgbọ́n ní ilẹ̀ wọn ló wà. More than 8 times mo bá ṣe àmàyẹ sọ̀rọ̀ ó dà ní ẹ̀ma ìdíwà o. Onígbọ̀ngàn ń bá gómìnà sọ̀rọ̀ mọ́ fún ọba àkùkù. And the chairman of the local government told me, ó ní gómìnà ti jà pé kọ́ àkùkù yẹ́rẹ̀ from the chief of army staff who approve ẹ̀. Ọ̀rọ̀ ti ní bàbá sọ́lá yìí. Kábíyèsí aláàfin ti pè ní pé ààrẹ kí la máa ṣe sórí ọ̀rọ̀ àwọn Yorùbá tó gba Kwara ẹ̀. Mo ní mo ti try gbogbo effort mi o láti kọ́ mi o. Ìwọ́n wọn àná o. Mo ti gba nọ́mbà gọ́ọ̀nà kò fún kábíyèsí aláàfin. Kábíyèsí aláàfin náà máa ń gbé gọ́ọ̀nà wọ́n lè ti gbé gọ́ọ̀nà. Gọ́ọ̀nà náà wà fi ṣètò ètò ìwé kò tàwọn ní ààrẹ kọ́wọ́ àwọn army ní second mechanized division nìbàdàn wà tí operation yìí kí lẹ́tí fẹ́. Why should just go to social media to discredit people? Oníkan náà wọ́n ti gbàgbé sí ìlú kan tó máa ń kó olúwo náà tó sọ nínú ẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀ aṣàkóso délé o. Èmi ò dé bí táyé àwọn tó bí táyé tẹ́lẹ̀ mélòó ni òbí wọn lè mọ́. Bí o ṣọba o. Ọba jagunjagun lèmi o. Bí o ṣọba ìlú o.
ọ̀rọ̀ lẹ́fẹ́ gbọ́ yìí wọ́n mú àwọn ọba ló pè mí pé àwọn ọlọ́pàá lọ́ba Kwara ni lọ́ba president pé àwọn dábà ẹnìkan tó lè pa àwọn ní àjọ ọ̀nà dábà fún. pé ṣùgbọ́n president òbí fún ọ̀nà àkúrúbà àwọn lè bá gómìnà ọ̀tọ̀ gómìnà náà lọ́ba president. tàlẹ́fẹ́ kàlẹ́ lórí tàlẹ́fẹ́ sọ̀rọ̀lẹ́. àwọn ọ́fíìsì kẹ́rí tó jókòó lè rí o àwọn kan wà tí ò wá ní ìdẹ́gbẹ́ jagunjagun ni wọ́n o. Confirm ni.